A kú dédé àkókò yìí gbogbo ọmọ káàrọ̀ oòjíire ní tilé toko gba ọmọ Yorùbá lápapọ̀. Ilẹ̀ Yorùbá ò ní dàrú, ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. Ẹ bá mi pín ká, ẹ ṣí ẹ̀rẹ̀ wọn tá a fi ṣí ọwọ́ náà ò ní rọ. A ní fọwọ́ náà gbà wí ìbànújẹ́ o, ire ayọ̀ báyìí là máa fọwọ́ náà gbà o. Àwọn Yorùbá lọ wọ́n bọ́, wọ́n ní tílù kan bá ń dàrú tí ń bàjẹ́, àìmọ̀ wá wò àwọn àgbà abẹ ni. Mo rò pé mo ṣe fídíò kan lánàá nípa ọ̀rọ̀ ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ Shehu Toliat Ayílára pẹ̀lú bàbá wa kábíyèsí Ṣọ̀ún t'Ògbómọ̀ṣọ́ Ọba Ghandi Orúmọgẹ̀gẹ̀ second. Nǹkan tí mo sọ bí fídíò yẹn mi ò pé kì í ṣe nǹkan tó lágbára bẹ́ẹ̀, àmọ́ àwọn kan náà ń bẹ tẹ́ pé tí wọ́n rí rádaràda lọ́dà comment section mi tí ó dẹ̀ mọ́pọlọ dání. Kò sí èbúté lómi òbú tán bọ̀ èmi ń ṣe irú wọn, mi ò lè dá wọn lóhùn torí àmọ̀ rẹ̀ mú wá bí fídíò yẹn ilẹ̀ Yorùbá ṣe ní bàjẹ́. Ṣé ilẹ̀ Yorùbá nìkan ló ń ṣẹ̀sìn mùsùlùmí tó ń ṣẹ̀sìn kìrìsìtẹ́nì ni? Mo fẹ́ kó wa sákìyèsí kan. Ẹ má jẹ́ ká máa fi emotion ká máa fi dájọ́. Ẹ má jẹ́ ká yẹ fi ọ̀rọ̀ Ọ̀yọ́ ká máa fi wélu yòókù. Ọ̀yọ́ yàtọ̀. Kò mí ìpínpà tí pé Aláàfin ní yọ ọba Ọ̀yọ́ yẹn àbí Aláàfin ní yẹn ìmáàmù Ọ̀yọ́ yẹn. Kò mí pé bó ṣe ń rí gbogbo ilẹ̀ nìyẹn o. Lẹ́yìn Ọ̀yọ́ ẹsẹ̀ ọdún kan tó bá tó jẹ́ pé àwọn tún yẹn ìmáàmù tẹ́pọ̀ bá ní yẹn ìmáàmù lẹ́yìn Ọ̀yọ́ gbogbo nǹkan tó papọ̀ tó fi sọ pé ají ṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ èsì bàbá ẹnì kọ̀ọ̀kan. Àṣà ó yàtọ̀ ọ̀pọ̀ èyí sábà dá sọ́rọ̀ máàmù lọ títí láàrin jàmáà mùsùlùmí ni lọ̀rọ̀ máàmù mọ́ wáyé. So ọ̀rọ̀ tí mo sọ yẹn mo tún ṣàdúrà fún bàbá wa kábíyèsí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, kò ní bàjẹ́ lé ní wọn, kò bàjẹ́ lórí Olúgbọ́n, kò bàjẹ́ láyé Àrẹ̀ṣà, kò bàjẹ́ láyé Ọ̀gún Iléèlá, kò ní bàjẹ́ lórí tiwọn. Mo ṣàdúrà yẹn bẹ́ẹ̀. Oríṣiríṣi àdúrà ni mo ṣe fún bàbá wa Ṣọ̀ún ti Ògbómọ̀ṣọ́ inú fídíò yẹn. Mo ní kò bàjẹ́ láyé Olúgbọ́n, kò bàjẹ́ láyé Àrẹ̀ṣà, kò bàjẹ́ láyé Ọ̀gún Iléèlá, kò ní bàjẹ́ láyé tiwọn yìí. Bí wọ́n ṣe ọ̀nà bí wọ́n ṣe pe ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ ìmáàmù Toliat Ayílára kí wọ́n bá wọn sọ̀rọ̀ àgbà náà lórí ohun gbà kan sí, kí wọ́n parí àwọ̀ tó ń bẹ láàrin wọn kálàáfíà ọba lè jọba. Àmọ́ àwọn kan sì lérí láyá wọ́n sọ dáadáa lọ́dọ̀ comment section mi. Bọ̀ mo wí pé most àwọn tó ń kọ́mẹ́ǹtì dáadáa lọ́dọ̀ comment section mi wí pé kírísítẹ́nì míì náà wọn. Mo sọ pé àwọn kírísítẹ́nì bu àwọn kírísítẹ́nì o, mi ò bá kírísítẹ́nì wí. Bọ̀ ẹ má gbàgbé, ẹ má fi ìṣẹ̀dálẹ̀ Ọ̀yọ́ má fi gbé gbogbo olú tí mo mọ̀ lẹ́yìn Ọ̀yọ́. Àwọn jàmáà mùsùlùmí wọ́n yẹn máàmù. Àwọn jàmáà mùsùlùmí wọ́n yẹn máàmù kì í ṣọba. Ifu gan tí bàbá wa Ghandi bá fẹ́ ṣe dáadáa lórí ọ̀rọ̀ máàmù, after all kírísítẹ́nì ẹ ṣe mùsùlùmí, ẹ jẹ́ káwọn mùsùlùmí wọn yanjú nǹkan wọn fúnra wọn. Ọba ló ní ìlú mọ̀, ẹ jẹ́ káwọn kírísítẹ́nì wọn ṣe, ẹ jẹ́ káwọn mùsùlùmí wọn yan máàmù wọn fúnra wọn. Èmi ò tí ì rí ìlú kan tí ọba kan dá sọ́rọ̀ kírísítẹ́nì àbí tó bá wọn yẹ pásítọ̀ àbí tó bá wọn yẹ rẹ́fẹ́ fadà àbí tó bá wọn yẹ àwọn àgbà tí wọn ná. Ọba wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ẹ jọ̀ọ́ ẹ má jọ dàrú. Mo wá sí gbà kẹtùbà mo fọwọ́ sùkúl gbà yẹn gbogbo àwọn tó jẹ́ láńgbèjì mi tó jẹ́ yà mí tó jẹ́ ìran mi wọ́n máa ń gbóríyìn, wọ́n máa ń gbóṣùbà káre fún àwa Yorùbá ni pé a yàtọ̀. Wọ́n ní àìfi ẹ̀yà àìfi ẹ̀sìn ṣe àìjà lórí ẹ̀sìn àmọ́ bára wa ṣe rí. Tó bá dijọ́ Christmas mùsùlùmí bá wọn ṣe Christmas, tó bá dijọ́ iléyá ìsẹ́nu bá wa ṣe iléyá. So ní kùsùnú ara wa àwọn tó jẹ́ ọ̀rẹ́ mi àwọn ọmọ wọn ní Yorùbá ìyàtọ̀. Sábà àwa Yorùbá àgbà nínú ẹ̀kọ́ la wà ń sìn ni àbí kí ló dé sí gbẹ̀ ń dàrú yìí?